Wákàtí Ìgbàlà lẹ́tọ̀ tí ó máa dé sí gbọ̀yìn bá wa nínú Olúwa. Rev'D Dr. Mayowa Ipolola tá a mọ̀ sí ọmọ ayọ̀ lọ́dọ̀ Jésù ni Ọlọ́run ti pèsè sílẹ̀ láti máa fi ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá lórí ètò Wákàtí Ìgbàlà Salvation Hour tí ìgbàlà yóò sì máa jẹ́ tiwa. Ẹ máa bá wa kà. Hallelujah. Praise the Lord. Hallelujah. I bless the name of God for the grace and for the privilege given to me to still see today. We thank God for the life of our audience. Adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí Olúwa fi fún wa lónìí àti gbogbo àwọn tí ìgbé ayé àwọn tó ń gbọ́ wa ní tòsí àti lọ́nà jíjìn. Àgbàdúrà wípé yóò dára fún yín. Àmín. It shall be well with you in the mighty name of Jesus. Amen. Inú wa tún dùn láti tún bá wa pàdé ní wákàtí ìgbàlà tòní. Lórúkọ Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́, ìgbàlà yóò wọlé yín wá. Amen. Bákan náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí kó fún wa ní àǹfààní yìí. Orúkọ mi ni Rev'D Dr. Mayowa Ipolola, gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ ọmọ ayọ̀ lọ́dọ̀ Jésù. Ìyàwó mi wà pẹ̀lú mi lónìí, Mrs. CB Ipolola. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórúkọ Jésù, ọkàn yín ó balẹ̀. Àmín. A ó sì ṣe rere lórúkọ Jésù. Àmín Jésù. Àkòrí tí tá ń gbé yẹ̀wò fún wákàtí ìgbàlà tòní, mo fẹ́ rọra yà díẹ̀ kúrò nínú àkòrí tá ń gbé bọ̀ tẹ́lẹ̀ nítorí àwọn nǹkan tó ń lọ lónìí, because of what is going on in our society, especially in the circle amongst Christians of nowadays. I want to talk on God's grace, God's great grace. Oore ọ̀fẹ́ ńlá Olúwa. Oore ọ̀fẹ́ ńlá Olúwa. Ẹ má gbàgbé wípé ohun tí mò ń gbé bọ̀ wá, ta ti ń sọ̀rọ̀ lé lórí bọ̀ láti ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn. Òun náà ní ìgbàlà àti Jésù Kristi. Salvation and Jesus Christ. But today, I want to divert a little bit. I want to speak on the grace of God, God's great grace. Oore ọ̀fẹ́ ńlá Olúwa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́, ẹ gba ìyìn wa. Àmín. Ẹ wá bá wa sọ̀rọ̀. Àmín. Ẹ wá ṣe wa lójú. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orin kan ní orin tí à ń kọ lọ́dún yìí nítorí wípé ọdún oore ọ̀fẹ́ tí kò lódiwọ̀n òun là ń gbé yẹ̀wò nínú ìjọ wa. Orin yẹn ló kọ́kọ́ wá sí mi lọ́kàn lónìí, ló sọ wípé oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà. Oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà o. Oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà. Oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà. Oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà. Oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà o. Oore ọ̀fẹ́ ńlá ni mo rí gbà. Amen. Orin wa yẹn ni kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára mi, kì í ṣe nípa òye mi. Ó ní ṣùgbọ́n oore ọ̀fẹ́ ńlá òun náà ni mo rí gbà. Nínú Bíbélì tá ń gbé yẹ̀wò lórí iṣẹ́ àwọn àpọ́sítélì, orí ìkẹrin ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n títí dé ẹsẹ̀ karùndínlógójì. Acts of Apostles chapter 4 verse 31 to 35. I want us to read the Bible. Nígbà tí wọ́n sì gbàdúrà tán. Bíbélì wípé nígbà tí wọ́n sì gbàdúrà tán. Ibi tí wọ́n gbé péjọ sí mìtìtì. Ibi tí wọ́n gbé péjọ sí mìtìtìtì. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Gbogbo wọn kún fún ẹ̀mí mímọ́. Wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan àti inú kan. Ìjọ àwọn àbùdá tó wà ń bẹ̀ yẹn mọ kọ́kọ́ fẹ́ ká máa wò ó. Bíbélì jẹ́ òní mọ̀ fún wa wípé nígbà tí wọ́n sì gbàdúrà tán, kí ló ṣẹlẹ̀ sí wọn? Ìjọ àwọn tó péjọpọ̀ sì wà ní padà ọkàn. sẹ́yìn díẹ̀. Gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́. Gbogbo wọn kún fún ẹ̀mí mímọ́, Wọ́n yes. sì fi ìgboyà Wọ́n fi ìgboyà sọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan. Ìjọ àwọn tó gbàgbọ́ sì wà ní ọkàn kan. Àti inú kan. Ẹ máa gbọ́, wọ́n ní ìgboyà. Àwọn tí ó wà ní tó gbàgbọ́ wọ́n wà ní ọkàn kan. Wọ́n ní inú kan síra wọn. Kò sì sí ẹnìkan tí ó pe ohùn kan nínú ohun tí. Bákan náà ẹnìkan ò pé gbogbo wọn. Ẹni ó ní agbádá sọ wípé gbogbo wa la ní. Ẹni ó ní bàtà rí gbogbo wa la ní. Ẹni ó ní owó sọ wípé gbogbo wa la ní. Ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan ṣọ̀kan. Gbogbo wọn ní ohun gbogbo ṣọ̀kan. Yes. Agbára ńlá ni àwọn ẹ máa gbọ́, ẹ wá wo àṣírí àwọn àpọ́sítélì, ẹ wá wo àṣírí wọn tí wọ́n fi wà ní ọkàn kan. Mo ń béèrè pé kí nìdí táwọn fi wà ní ọkàn kan? Kò sí ìyapa láàrin wọn bíi tàwa lónìí.
so tá a bá ń sọ̀rọ̀ lórí ìgbàlà a lè ṣaláì sọ̀rọ̀ lórí oore ọ̀fẹ́. When we are talking of the salvation of God, which is soteriology, we cannot but to speak on the grace of God, great grace of God, and come and see the result of the salvation here as a result of endowment of the grace of God, which is the power of God in the life of apostle. Ẹ wá wo ní Bíbélì, wọ́n wà ní ọkàn kan, gbogbo wọ́n ní inú kan síra wọn, wọn ò fi inú bá ara wọn jà bí tàwa Kìrìsìtẹ́nì tòbí òní, wọn ò yapa síra wọn. Bẹ́ẹ̀ ni wọ́n fi ọkàn kan ṣiṣẹ́ agbára Ọlọ́run, ìwàásù Ọlọ́run àti ìyìnrere Olúwa. Kí ló wá fà mò ń bèrè àṣírí? Yes. Agbára ńlá ni àwọn àpòstélì sì fi jẹ́rìí. Agbára ńlá ni àwọn àpòstélì fi ń jẹ́rìí àjíǹde Olúwa. Oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí Bíbélì wípé oore ọ̀fẹ́ púpọ̀ ó sì wà lórí wọn. Now, nǹkan tí mo gbọ́dọ̀ ká kọ́kọ́ rí ni wípé kí ló gbé wọn ró, kí ló rẹ̀ wọ́n lọ́wọ́ láti gbé ìgbé ayé mímọ́, láti gbé ìgbé ayé inú kan, láti gbé ìgbé ayé ìyèrè. Ìkẹ́ àkọ́kọ́ ni wípé oore ọ̀fẹ́ rẹ̀ wọ́n lọ́wọ́. A tú oore ọ̀fẹ́ dà sí wọn lórí. Bákan náà ìbéèrè kejì tó yá béèrè ni wípé kí ló jẹ́ pé oore ọ̀fẹ́ sì wá sí orí wọn gan? Kí ló mú kó oore ọ̀fẹ́ wá sínú ayé wọn? Kí ló dé tọ́jọ́ pé gbogbo wọn? Bíbélì sọ pé gbogbo wọn la tú oore ọ̀fẹ́ dà sí lórí. Kò sí ẹnìkan tí ò bá oore ọ̀fẹ́ Ọlọ́run. Kí ló dé? Bíbélì wípé wọ́n ní inú kan síra wọn nọ́mbà wá. Wọ́n ní inú kan, wọn ò fi inú burúkú bára wọn jà. Ìdí tí mo fi wọ́n kò rí wá ni pé mo ti rí wípé ìgbé ayé Kìrìsìtẹ́nì gbogbo ó ti dìdàkudà. Ọ̀pọ̀ ìgbé ayé wa bá ṣe ń sin Ọlọ́run, bá ṣe ń sin Jésù lónìí, ó ti dorí kodò. Ó wá jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ó dásẹ̀, ó jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ó sá fún wa. Lónìí gbogbo Kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi àti àwọn ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lónìí, ẹ gba oore ọ̀fẹ́ Olúwa lórúkọ Jésù. Ṣáájú Bíbélì yìí ni mo ti rí wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń di ọwọ́ àwọn àpọ́stólì ṣẹlẹ̀ débi wípé àwọn Farisí, àwọn olórí àlùfáà, wọ́n dìde lòdì sí àwọn ọmọ ẹ̀yìn bí wọ́n ṣe ń dìde lòdì sí àwọn ọmọ Ọlọ́run lónìí. Wọ́n dìde lòdì sí wọn. Iṣẹ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn, ó bá ìṣòro pàdé, ó bá ìdààmú pàdé. Their ministry met with opposition and persecutions. This made them to apply to God by prayer for further operation of that grace which they had already experienced. Ìṣòro táwọn èèyàn yìí bá pàdé, ìṣòro inú níbí ni, ìṣòro wàhálà, ìṣòro ìdààmú, ó jẹ́ kí wọ́n kóra wọn jọ fún àdúrà. Wọ́n wá kóra wọn jọ ní wọ́n gbàdúrà. A nílò oore ọ̀fẹ́, pé oore ọ̀fẹ́ ló kò wá pè lérú àkókò yìí. Ará mi nínú Olúwa. Èmi ò mọ irú ìdojúkọ tí iṣẹ́ rẹ̀ ń dojúkọ gẹ́gẹ́ bí àlùfáà. Mi ò mọ inú bí mi tó ń dojúkọ nínú ilé nítorí kan gba Jésù. O nílò ìkàkà oore ọ̀fẹ́. Ìgbé ayé ìgbàlà tí yóò bá dúró. Ìgbé ayé ìgbàlà tí yóò bá fojú hàn. Èṣù ó trọ́bù ayé náà. Òkùnkùn ó gbìyànjú láti trọ́bù ìgbé ayé yẹn. Àwọn ará àdúgbò gbìyànjú, àwọn ẹlẹ́sìn ó gbìyànjú láti yọ irú ayé bẹ́ẹ̀ lẹ́nu kó má bàa lè gbé ìgbàlà yẹn, kó má bàa lè gbé dọ́rùn. Àwọn ọmọ ẹ̀yìn náà wọ́n dojúkọ inú níbí ni, wọ́n dojúkọ wàhálà. Nígbà òdi verse 23 inú Bíbélì yẹn 23 to 30, àríra rí wípé àwọn ọmọ ẹ̀yìn kóra wọn jọ, wọ́n ń gbàdúrà. Yes. 23 wọ́n sì jọ̀wọ́ wọn lọ́wọ́. Wọ́n jọ̀wọ́ wọn lẹ́yìn ìgbà wọ́n nà wọ́n tán. Àwọn ẹgbẹ́ wọn. Yes. Wọ́n sì ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbàgbà sọ fún wọn. Yes. Nígbà tí wọ́n sì gbọ́, wọ́n fi ọkàn kan gbé ohùn wọn. Wọ́n wá fi ohùn kí ni wọ́n ń gbàdúrà fún. Wọ́n sì wí pé Olúwa, Yes. ìwọ tí o dá ọ̀run, Ó ti tó. òun ayé. Jẹ́ kí n sáré sọ torí àkókò wa. Ẹ kíyèsí wípé àwọn ọmọ ẹ̀yìn kóra wọn jọ, wọ́n ń gbàdúrà fún oore ọ̀fẹ́. Wọn ò gbàdúrà, àdúrà tí wọ́n ṣe wípé Olúwa yọ àwọn ọ̀tá yìí lẹ́nu, yọ àwọn Farisí tó ń gbógun tì wá yìí lẹ́nu. The apostle prayer was not, Lord, behold their threatening and frighten them, stop their mouth. Kò sọ pé ẹ pa ni wọn mọ́, kò sọ pé ẹ pa wọ́n lẹ́nu mọ́, kò sọ wípé Olúwa já ọkàn ní wọn ò sọ bẹ́ẹ̀.
Wọ́n sọ wípé Olúwa jẹ́ kó dúró tì wọ́n. Wọ́n sọ bẹ́ẹ̀. But look at that Bible very well. The Bible says, behold, they are threatening. Animate us, open our mouth, fill our heart with courage. That has been their prayer. That was their prayer. Kí ẹnu wa pẹ̀lú wọ́n bèrè orí ọ̀fẹ́ láti tún kún ẹnu wọn pẹ̀lú agbára ọ̀rọ̀ náà. Wọ́n gbàdúrà wípé kí Olúwa dá iṣẹ́ wọn dúró. Wọ́n gbàdúrà pé kí Olúwa dójú tì wọ́n. Wọ́n gbàdúrà wípé Olúwa pa wọ́n, Olúwa lù wọ́n pa. Wọ́n gbà. Èyí tá à ń gbà lónìí. Wọ́n gbà ó. Kí làdúrà tí wọ́n gbà? Olúwa kẹ̀kọ́ ẹnu wa fún wa lórí ọ̀fẹ́. Behold, they are threatening. Olúwa wo ìgbógun títí àwọn ènìyàn ń gbógun tì wáyé àbí àwọn àkọ́kọ́ nìyẹn. Behold, they are threatening. Animate us. That is the second prayer. Open our mouths and fill our heart with courage. My brethren, if there is anything to describe the grace of God today, is a courage. Courage. Out of courage. Fill our mouth with what? With power. Give us boldness to continue our preaching. The Lord will help us in the mighty name of Jesus. Amen. My brother, you need the grace of God to sustain you in the time like this. They did not pray, Lord, give us grace to go in our work and not to be afraid of the face of it. Wọ́n gbàdúrà yẹn. Bọ̀ wọ́n gbàdúrà pé Olúwa fún wa lórí ọ̀fẹ́ ká tẹ̀síwájú nínú iṣẹ́ yìí. Ká tẹ̀síwájú kí iṣẹ́ yìí má ṣe dúró. Gbogbo àwọn tí Olúwa wá gbé iṣẹ́ rẹ̀ iṣẹ́ fún. Wọ́n ń béèrè orí ọ̀fẹ́, Olúwa sì yọ̀ǹda orí ọ̀fẹ́. Ará mi nínú Olúwa, you can't do without the grace of God. Kò sí bí o ti fẹ́ ṣe o nílò orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ Olúwa yóò tó fún wa lórúkọ Jésù. Ará mi kí ni bí tàbí nílò orí ọ̀fẹ́? What are the needs for grace? Number one, mo fẹ́ ká mọ̀ wípé there is need for grace at this last day. The Bible says because of the increase of wickedness, the love of most people will grow cold. Ọ̀pọ̀lọpọ̀ Matthew chapter 24 ẹ̀ yóò di tútù. O nílò orí ọ̀fẹ́. Bíbélì sọ fún wa Matthew 24 yẹn ó ní ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di tútù. O nílò orí ọ̀fẹ́ nítorí pa ti dé ìpele ìgbẹ̀yìn ọjọ́, ìgbẹ̀yìn ayé. Ohun gbogbo tí Bíbélì sì ní yóò ṣẹlẹ̀. Ó ní orílẹ̀-èdè yóò máa dìde síra wọn. Ó ti ṣẹlẹ̀ àbí ó ti ṣẹlẹ̀? Òun làá mú yín, a ó tì yín mọ́lé, ṣé wọ́n máa tì yín mọ́lé nísì? Àwọn Boko Haram ọmọ yín ẹ̀rí, ó ti ń ṣẹlẹ̀. Wọ́n á mú àwọn ọmọ Ọlọ́run, wọ́n á lọ sọ wọ́n di ẹlẹ́sìn, wọ́n á tipátipá. Ó wà ní Bíbélì. Wọ́n á gba ẹ̀sìn tipátipá. Ó ní wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ yín mọ́lé, ó ti ṣẹlẹ̀. Wọ́n á ní ṣé ká pa àbọ̀ wọ́n gba Jésù ni àbí ká gbé ọ̀bẹ lé Ọlọ́run, ó ti ṣẹlẹ̀. But ó nílò orí ọ̀fẹ́. As we journey through the signs of this end time and keeping the prospect of evil before us, there is need for the grace of God. Kí ni ìdí tá a ti ẹ̀fọ́ nílò orí ọ̀fẹ́? Number one, to obtain mercy and find help in time of need. We are in time of need. A ti wà ní àkókò Hébérù orí ìkẹrin ẹsẹ̀ kẹrìndínlógún. Ẹ wá sí ibi orí ọ̀fẹ́ yìí. Ẹ wá sí abẹ́ ìtì àánú. Nítorí náà jẹ́ kí wọ́n síbi ìtẹ́ orí ọ̀fẹ́. Ẹ wá síbi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà. Ká lè rí àánú gbà. Wọ́n sì rí orí ọ̀fẹ́ láti máa ràn wọ́n lọ́wọ́. Orí ọ̀fẹ́ tí ó máa ràn wá lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. So you need grace. You need grace to obtain mercy and help in the time like this, in time of needs, in the time of this. You need grace. Brother, you need grace. O nílò orí ọ̀fẹ́ lákòókò tí ó le yìí, lákòókò o nílò àánú. Now, orí ọ̀fẹ́ ni ó mú àánú àti ìrànlọ́wọ́ wá fún ọ.
tí yóò mú ọ dúró. Kí ni ìdí tó fi nílò oore ọ̀fẹ́? It will be very difficult to become a Christian in the time like this if not because of the grace of God. Ó ṣeé ṣe láti di ọmọ Ọlọ́run, láti di Kìrìsìtẹ́nì nítòótọ́ láì jẹ́ pé oore ọ̀fẹ́ wà. Kí ni ìdí tó fi nílò oore ọ̀fẹ́? The free gift of God's great grace remove the guilt that is upon sinner through Jesus Christ. Ó nílò oore ọ̀fẹ́ nítorí wípé òun ni yóò jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run. Òun ni ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run tí pa ìdálẹ́bi rẹ́ ní ọ̀pọ̀ ẹni tó ti dẹ́ṣẹ̀. Ìwọ́n tó ló ti di onígbàgbọ́, ẹ̀ṣẹ̀ rẹ àtijọ́ tá ò bá parẹ́ kúrò nínú ọkàn rẹ tó ní máa ní ìdálẹ́bi mọ́. Ó nílò oore ọ̀fẹ́ kábàá lè mú ìdálẹ́bi kúrò lọ́kàn rẹ. Kí ni ìdí tó ní oore ọ̀fẹ́? The reason why grace is needed is because of sin, so that you will not commit sin. O ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Oore ọ̀fẹ́ ni. O nílò oore ọ̀fẹ́ kó má bàa padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. That is need for God grace, so as to obtain the mercy of God and find help in the time of need. The happening at this last day call for great and sufficient grace of God to sustain the believer in keeping the prospect of heaven and make heaven at last. A nílò oore ọ̀fẹ́ kó ọba lè dúró nínú ìjì tó ń jà lọ́wọ́lọ́wọ́, nínú bí ayé ṣe kún fún ẹ̀ṣẹ̀ tó yìí. Ìfá nínú ìjọ lónìí tá a bá ti ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ju àwọn èèyàn ó kórìíra rẹ̀, àwọn èèyàn bí wọ́n sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mọ́, wọn ò bẹ́ṣẹ̀ wí mọ́, wọn ò sọ̀rọ̀ wà mímọ́ mọ́. Nítorí náà o nílò oore ọ̀fẹ́ tí yóò mú ọ dúró, tí ó sì mú ọkọ ní ìjọba ọ̀run ní ọkàn. Yóò sì jẹ́ kó o lè méèkì ẹ̀, yóò jẹ́ kó o lè parí sínú ìjọba ọ̀run. O nílò oore ọ̀fẹ́. Kí ni tó fi ní oore ọ̀fẹ́? Nítorí pé oore ọ̀fẹ́ yìí, nípasẹ̀ oore ọ̀fẹ́ yìí ni wípé a gbé ìgbé ayé òdodo nípa ìgbàgbọ́. Through God's grace, we are made righteous by faith in God rather than through our observance of the law. Oore ọ̀fẹ́ kó o lè gbé ìgbé ayé òdodo nípa ìgbàgbọ́, kì í ṣe nípa òfin. Kí ni ìdí tó fi ní oore ọ̀fẹ́? When the great grace is poured abundantly upon our lives, then our work will overflow as blessings into the life of other people. Bí oore ọ̀fẹ́ bá ti jáde dé, in fact ayé wa yóò jẹ́ ìbùkún fún ayé ẹlòmíràn. Ìbùkún Olúwa yóò sì máa jáde látayé wa sínú ayé wa gan, yóò jẹ́ orísun ìbùkún fún gbogbo àwọn tó yí wa ká. Kí ni ìdí tàbí nínú oore ọ̀fẹ́? Kí ni ìdí fún oore ọ̀fẹ́? Great grace is made available for the humble. A nílò oore ọ̀fẹ́ fún àwọn tí ó rẹra wọn palẹ̀. Olúwa ti ṣètò oore ọ̀fẹ́. Abalaja tó bẹ́ẹ̀ lè sọ wípé ó da oore ọ̀fẹ́ sórí àwọn onírẹ̀lẹ̀, ó sì kọjú ìjà sí àwọn agbéraga. Oore ọ̀fẹ́ ló nílò ní ìgbé ayé tá à ń gbé lónìí, ìgbé ayé ìgbéraga ni. Bẹ̀bí èèyàn bá gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀ tí ayé rẹ̀ sì máa kún fún oore ọ̀fẹ́. You need to pray for the grace of God. And lastly, why the grace of God is needed in the time like this? Your achievement in life is by God's grace and not by the work of your hands. Grace of God we are talking about. Ó pè fún àṣeyọrí rẹ. Bó bá ṣàṣeyọrí, ibi Olúwa mú ọ lọ, oore ọ̀fẹ́ ni ó mú ọ débẹ̀. Àṣeyọrí tó o ní lónìí jẹ́ oore ọ̀fẹ́ lójú omi, kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ rẹ. Ará mi nínú Olúwa, o nílò oore ọ̀fẹ́. You need the grace of God. O sì gbọ́dọ̀ ṣubú kúrò lábẹ́ oore ọ̀fẹ́ yìí. O gbọ́dọ̀ ṣubú kúrò ńbẹ̀. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀, kí bó ló ṣe wá láàrin ìṣẹ́jú kan yìí, bó ló ṣe ní access, bó ló ṣe láyè tó fi ráyè wọnú oore ọ̀fẹ́. Number one, I call it channel. Number one, channel. Ọ̀nà wo? Ẹ́sẹ̀rì nínú ìwé Ẹ́sẹ̀rì orí ìkejì nínú tirẹ́lẹ̀ verse 1 to 17. Tẹ́ bá ẹ̀yin ìyanu ẹ̀ka tẹ́ bá wà nílé nígbàkigbà tẹ́ bá délé lónìí. Bíbélì wípé kí lórúkọ ẹ̀? Ẹ́sẹ̀rì ó gbé ìgbé ayé ìwà mímọ́, bẹ́ẹ̀ ló sì ní ẹwà tá à ń sọ nípa rẹ̀ lónìí nínú ayé mi àti ẹ. Ó lè jẹ́ òye Ọlọ́run, ó lè jẹ́ ọgbọ́n Ọlọ́run, ó lè jẹ́ ìpè Ọlọ́run lórí ayé rẹ. Bó o bá ṣe lò ó dáadáa sí oore ọ̀fẹ́, yóò pè ọ.